máa kú dédé àsìkò yìí a kú iṣẹ́ o àdúrà gbogbo wa ni yóò gbà àmín. Ìròyìn Feli-feli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì ọjọ́ Jímọ̀ ọjọ́ 12 nínú oṣù kẹrin ọdún 2024. Fún mi Adelabu ni oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀ padà. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí òpópónà márosẹ̀ eléyìí tí ìjọba àpapọ̀ fẹ́ kọ̀ láti ìpínlẹ̀ Èkó lọ sí ìlú Kàlábá báyìí, ẹni tó jẹ́ alákòóso fún àkànṣe iṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín David Umar òun máa ń ló ti sọ̀rọ̀ báyìí o wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò lò tó tírílíọ̀nù 15 náírà owó gbà-má-bínú fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ní dúkìá lójú àwọn ààyè èyí tí òpópónà ọ̀hún yóò gbà láàrin Èkó sílùú Kàlábá o léyìí tí wọn yóò máa fún wọn gẹ́gẹ́ bí owó gbà-má-bínú. David Umar tó sọ ọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú àwọn lẹ́nulọ́rọ̀ níbi àkànṣe ètò kan eléyìí tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ló sọ̀rọ̀ ń di mímọ̀ o wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí owó ọ̀hún tó jẹ́ tírílíọ̀nù 15 náírà wípé kì í ṣòwò gúgúrú bẹ́ẹ̀ sì ni kì í ṣòwò ẹ̀pà tàbí owó tí wọn yóò fi jẹ bọ̀ọ̀lì àbí ìjẹkújẹ, bí kò ṣe wípé àwọn ọ̀nà eléyìí tí wọ́n fẹ́ ṣe ọ̀hún ó ṣeé ṣe ká rí àwọn ènìyàn tó ní dúkìá kan àbí méjì láwọn ọ̀nà náà níbi tí ọ̀nà yóò gbà. Ó ní èyí ni ó máa jẹ́ owó gbà-má-bínú tí wọn yóò máa bù sí wọn lápò láti lọ rèé fi kọ́ àbí fi ra àwọn dúkìá ìmíì sí àwọn àyè eléyìí tó bójúmu yàtọ̀ sí ibi tí ọ̀nà yóò gbà o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ọ̀nà ọ̀hún tí wọ́n ní yóò gbà wọ́n tó ọdún 8 kó tó di wípé wọ́n parí rẹ̀. Ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àti àwọn ohun ìgbàlódé o ni wọn yóò fi sójú òpópónà márosẹ̀ ọ̀hún èyí tí ó sì gba àwọn ìpínlẹ̀ kan kọjá o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ó ní bí ọ̀nà ọ̀hún bá ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ó ní yóò gba ìpínlẹ̀ Ògùn, yóò gba ìpínlẹ̀ Oǹdó, yóò gba ìpínlẹ̀ Delta, bákan náà ó ní yóò gba ìpínlẹ̀ Edo tó fi mọ́ ìpínlẹ̀ Rivers, yóò wá gba ìpínlẹ̀ Akwa Ibom kó tó di kó fẹnu sọlẹ̀ sí ìpínlẹ̀ Cross River lọ́hùn-ún níbi tí iṣẹ́ náà yóò parí sí èyí tí ó sì gbà wọ́n tó ọdún 8 èyí tí àwọn kọngilá àwọn tí wọ́n gbé iṣẹ́ náà fún tí wọ́n ní ọdún 8 gbáko làwọn yóò lò láti lè rí dájú pé wọ́n ṣiṣẹ́ ọ̀hún kó bá ìgbà mu kó sì jẹ́ àlòpẹ́ àlògbó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn igun kan tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú igun ọmọ lẹ́yìn Kìrìsìtẹ́nì ni wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí wípé kó dákun dábọ̀ kó ṣe àmúlò àwọn àpéjọpọ̀ ìpàdé àpérò èyí tí wọ́n ṣe lọ́dún 2014 wípé àwọn èsì àbájáde rẹ̀ kí ààrẹ Tinubu kó ṣe àmúlò rẹ̀. Ó ní yóò mú àtúntò ìlọsíwájú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ ẹgbẹ́ lẹ́yìn Kìrìsìtẹ́nì ọ̀hún tí wọ́n pe igun ọ̀hún ní National Christian Elders Bureau eléyìí tí wọ́n ṣe ìpàdé náà níbi tí wọ́n ti sọ̀rọ̀ mú jáde nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tí wọ́n ń wo òye bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti rí wípé ó nílò àtúntò tó ń ti àtúnṣe eléyìí tó gbọ́dọ̀ jẹ́ onípápápá o. Bí ọwọ́ ò ṣe gbọ́dọ̀ pẹ́ ní sàkéèké, bí omi gbígbóná ò ṣe gbọ́dọ̀ pẹ́ lẹ́nu lọ̀rọ̀ ọ̀hún nílò kí ohun gbogbo kó lè lọ nírọ̀rùn bí a ti kọ̀wé rẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn àgbààgbà ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ náà ńlá ti rí ọ̀mọ̀wé Samuel Gani, bákan náà ajagunfẹ̀yìntì Zeni
eléyìí tó jẹ́ pé àtòun àti àwọn yòókù ni wọ́n sọ ọ̀rọ̀ náà bóde o wípé àwọn rọ ààrẹ Tinubu láti ṣe àmúlò àwọn èsì àbájáde ìpàdé àpérò èyí tí wọ́n ṣe lọ́dún 2014 láyé ètò ìṣèjọba Goodluck Ebele Jonathan wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àmúyẹ àti ohun tí ó mú ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbéyẹ̀wò ló sì ń bẹ nínú èsì àbájáde ìpàdé àpérò ọ̀hún tí wọ́n pè ní National Confab tí eléyìí tọdún 2014 wọ́n ló dá àwọn lójú o bí Tinubu bá lè ṣe àmúlò rẹ̀ ètò ìṣèjọba rẹ̀ yóò jọ ọ̀kan nínú àwọn ìjọba eléyìí tó mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn àgbààgbà ọ̀hún bí wọ́n ti sọ̀rọ̀ náà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní pẹ́ lórí ìdọ̀bálẹ̀. Adéabun alákòóso fún ọ̀rọ̀ agbára ní orílẹ̀-èdè Nàìjíríà Báyọ̀ Adelabu òun mà ló ti dọ̀bálẹ̀ gbalaja báyìí síwájú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti àwọn ọ̀rọ̀ tútù èyí tó ń tẹnu rẹ̀ jáde wò wípé òun tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dáríjì òun. Ó ní ọmọdé òun ò ní mẹ̀kọ jẹ o kó má ra lọ́wọ́. Bẹ́ẹ̀ bá gbàgbé ohun tó fa ọ̀rọ̀ ọ̀hún èyí tó mú alákòóso náà láti máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ní ọ̀rọ̀ kan èyí tó sọ wò láàrin ọ̀sẹ̀ kan ó lé díẹ̀ sẹ́yìn níbi tí Báyọ̀ Adelabu tó ti ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn bìkítà bẹ́ẹ̀ sì ni wọn kì í náání nǹkan o. Ó ní lórí wípé owó iná mọ̀nàmọ́ná èyí tí wọ́n ń sọ kò tó nǹkan kan òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà fi ń tan ẹ̀rọ amúlétutù tá a mọ̀ sí freezer àti fíríjì ni wọ́n fi ń tàn sílẹ̀ ní gbogbo ìgbà eléyìí tó sì ń jẹ iná o. Ó ní bí wọ́n bá fi owó kún owó iná ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní ò ní lè tan fíríjì ọ̀hún sílẹ̀ mọ́ o. Nípa ìdí èyí ó ní àwọn yóò gbé ìgbésẹ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń pèsè iná lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó sì fà á kí wọ́n ṣe àfikún owó iná mọ̀nàmọ́ná bí ìdá lọ́nà igba 200% èyí tí wọ́n fi kún owó iná náà láti owó belenja o èyí tí ò ju bíi múrítàlá mẹ́ta péré tí wọ́n ti gbé lọ sí 225 naira fún kílówàtì iná kan tí ènìyàn bá lò láàrin wákàtí kan o. Báyìí ni Báyọ̀ Adelabu ló ti ń tọrọ àforíjì lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí wípé ọ̀rọ̀ ohun tóun sọ òun kò jẹ́ o bí ẹbọ orí ìta ni lòun kó ọ̀rọ̀ òun jẹ lórí wípé fíríjì tí wọ́n tàn sílẹ̀ ó fa àbùdé lórí wípé iná péréte èyí tí à ń lò pẹ̀lú owó péréte tá à ń san lórí iná ọ̀hún. Ó ní ọ̀rọ̀ náà kí wọ́n dáríjì òun ọmọdé òun kò ní mẹ̀kọ jẹ kó má ra òun lọ́wọ́ o. Ó ní gbogbo ọ̀nà tóun bá gbà láti ṣe àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n fi yèdè nù kí wọ́n dáríjì òun gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún bó ṣe ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló ti sọ̀rọ̀ lánàá òde yìí nígbà tó ṣe àbẹ̀wò sí gbajúgbajà ọjà ńlá kan eléyìí tó jóná o èyí tó ń bẹ ní Dòsùnmú ọjà Dòsùnmú ní ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ní ìgbà tí Sanwó-Olú débẹ̀ ó dorí kodò omi jáde lójú rẹ̀ èyí tó mú ìbànújẹ́ ọkàn rẹ̀ kó gbé pẹ́lí sí o. Sanwó-Olú wá sọ̀rọ̀ ó ní ní báyìí ó ní ọ̀rọ̀ ti délẹ̀ ọmọ tó ju ọ̀bẹ nù ó ní ọ̀bẹ ti ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ni wọn yóò dàwó lulẹ̀ látàrí pé ọ̀pọ̀lọpọ̀ ilé ọ̀hún ni iná ti fi ọwọ́ kàn lélẹ̀ tó sì ti di ẹgẹrẹbìtì. Ó ní nípa ìdí èyí àtúgbọ́dọ̀ finá sórí òrùlé o nítorí lọ́jọ́ iwájú ó ṣeé ṣe kí àwọn ilé ọ̀hún tí iná ti fọwọ́ kàn kó bẹ̀rẹ̀ sí ní máa dàwó lulẹ̀ èyí tí ó tún mú ìpalára bá àwọn ènìyàn tó bá ń lò ó lásìkò náà. Nípa ìdí èyí Sanwó-Olú ní láìpẹ́ láì jìnnà wọn yóò kó àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó lọ sí àyè náà láti bẹ̀rẹ̀ sí ní máa dá gbogbo àwọn ilé èyí tí iná jóná láti máa dàwó lulẹ̀. Iná ọ̀hún tó bẹ̀rẹ̀ nínú ọjà Dòsùnmú lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí tó sì jó ọjọ́bọ̀ Thursday
tí í ṣe àná pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye èyí tí náà tó sọ di eérú gúdúgúdú o. Sanwó-Olú da ẹ̀bi lu ìwà ìbìkítà àwọn ènìyàn tó ń lonú ọjà náà èyí tó fà á kí náà kó sọ o látàrí ìròyìn kan èyí tí wọ́n ní lásìkò eléyìí tí ẹ̀rọ amúnáwá tá a mọ̀ sí jẹnẹrétọ̀ tó ń ṣiṣẹ́ lọ lọ́wọ́ lènìyàn kan fẹ́ da bẹtiróòlù sínú rẹ̀ èyí tó gbaná tó sì ṣokùnfà jàǹbá iná ọ̀hún èyí tó jó bítíbitì dúkìá owó iyebíye tó sì bà ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ o ní agbègbè náà. Lákòótán náà lọ Sanwó-Olú àtòun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jọ kọ́ wọ́rìn ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ní ìjọba òun yóò gbé báyìí láti lè dẹ́kun irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ náà kírú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Èkó tó sì ti fi òfin de títà àti rírà nínú ọjà Dùsùmù títí di ìgbà tí wọ́n fi parí àwọn àtúnṣe iṣẹ́ nínú ọjà ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka eléyìí tó ń mú àwọn aṣèbàjẹ́ àwọn kọ̀lọ̀sí elétí ikún àti àwọn tí wọ́n ń dìgbòlùjà lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó RRS àwọn ni wọ́n ti mú àwọn kọ̀lọ̀sí àwọn oníṣẹ́ ibi èyí tó tó 43 báyìí jákèjádò láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó. Àwọn ààyè ọ̀hún tí àwọn oníṣẹ́ ibi ọ̀dọ́ náà tí wọ́n sá pamọ́ sí òun làwọn ẹ̀ṣọ́ aláàbò RRS ni wọ́n tú wọn mọ́bẹ̀ tí wọ́n sì fi wọn bí ẹni fi òkété jáde èyí tí wọ́n rọ́wọ́ tó wọn tí wọ́n ti kó wọn lọ sí àgọ́ wọn báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin tó gbé jáde fún àwọn akọ̀ròyìn lánàá ṣe é lálàyé wípé pẹ̀lú àwọn ìròyìn àti ìwádìí òfìmúfínlẹ̀ tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n ṣe ni wọ́n rí àwọn ààyè tí àwọn oníṣẹ́ ibi àwọn ọmọ báwo ní àjàgbà tí wọ́n ń sá pamọ́ sí èyí tí wọ́n sì ká wọn mọ́bẹ̀ tí wọ́n mú wọn o tí wọ́n sì gba àwọn ohun ìjà olóró èyí tí wọ́n fi ń ṣọṣẹ́ o tí wọ́n gbà lọ́wọ́ wọn. Wọ́n ní àwọn ààyè ọ̀hún tí wọ́n ti mú wọn níbi ààyè Anthony Bọ́ládé lóṣòdì, bákan náà Òṣòdì terminus bus àti àwọn ààyè yòókù tó fi mọ́ àwọn Agége. Wọ́n ní àwọn ààyè wọ̀nyí ni wọ́n ti mú àwọn oníṣẹ́ ibi náà tí wọ́n sì gba àwọn ọ̀bẹ ìbọn ìléwọ́ àti àwọn nǹkan míì tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi wọn èyí tí wọ́n gbà kúrò lọ́wọ́ wọn o. Alukoro ọ̀hún wá ní iléeṣẹ́ ọlọ́pàá ò ní tẹ̀tì láti tẹ̀síwájú lójú náà láti lè rí i pé wọ́n fọ ìpínlẹ̀ Èkó mọ́ kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí tí í ṣọjọ́ Jímọ̀ títí dojúmọ́ ọ̀la kẹ́tù máa láǹfààní láti gbọ́ tòun èmi. Mo gbà ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínà wá o fún mi Adélúgà lẹni tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.